ẹlẹ́ẹ̀kẹfà. ẹ bá ń palẹ̀ mọ́ fẹ́ tó lò ní pé kó máa wọlé bọ̀. ẹni ńlá ni tá a sì gbọ́dọ̀ ṣe oní ńlá fún. Alhaji Abdulaziz Abiodun Adedotun Abọ́lájí Owólabí Abẹ́fẹ́ ọmọ Salami Professor Emeritus Lisan Shuarai bàbá ọgbọ́n worldwide ogun àgbáyé. Alhaji ọmọ Alhaji Akibu Adirọ́bà Salami ọmọ Alhaja Ramatulahi Agbẹ́kíọ́lá olówó orí ọkọ̀ àwọn alájà olówó orí Bílíkísù Àsùnkẹ́ ẹkùn ọkọ̀ Sálímọ́tù Àmọ̀pé ọkọ̀ Ìdáyàtì Àdùnní nílùú London owó bàbá Bíbù àtàbíbá ó ti Mahbub àti Mahbuba bàbá àṣìṣà tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àbúrò Ọlásùnkànmí Àtàndá ẹ̀gbọ́n Ọláyínká Àrẹ̀mú ọkọ̀ Aláyọ̀ká tèmi ẹ̀gbọ́n Adélékè Àdìsá akọrin ọba ọmọ ológo tó ń sọ gbòòrò ayé congratulations bàbá ọgbọ́n òkú àṣeyẹ tọdún alóìlóhùn elédùn oníjòrè ọkàn létí ọmọ aráyé ẹni ayé ń fẹ́ ní Abẹ́fẹ́ àìnífẹ́ ọmọ òní ṣẹlẹ̀ ọmọ Salami ìmọ̀ràn rẹ̀ náà sọ gbòòrò ayé tẹ́ ẹ bá dẹ́yìn wọn ní Saoty Arẹwà ní bẹ́ẹ̀ dọ́hùn wọn ní Saoty Arẹwà ní elédùn oníjòkó rẹ̀ wọ̀ mí bó ṣe ń lù ní ọmọ ọdún bó ṣe ń lẹ lọ́mọ ọba aláṣẹ Èdùmàrè Alhaji ìdààmú òní dẹ́mọ̀ tọmọtaya elédùn òsì ní jẹ́ òróǹgbé sọnù bí òṣè bí ọmọ òní rọ́gùn ìbànújẹ́ lórí gbogbo nǹkan ní rẹ̀ elédùn oníjọba aráyé bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà tiẹ̀ akọ alájàs àárín ìwọ àtàwọn alájà òní dẹ̀rù iná ọ̀fẹ́ yín tó ń jò èṣù òní takò sí yóò máa dùn sí ni láṣẹ Èdùmàrè Alhaji olówó láyé mọ̀ sí lónìí òní dolòṣì lọ́la gbogbo ń tẹ èèyàn fi gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn elédùn ó túbọ̀ jogún rẹ̀ fún ọ sí ń bá kúta tó mọ̀ lẹ́kọ̀ọ́ sílẹ̀ ń jọ́ sí ń bí lọ́dìgún lọ́lójú wọn kí wá ló ń tó ṣe wọ́n tí wọ́n tún fi ń kábàámọ̀ báàbà tí màá mọ̀ fi ilẹ̀ ń jọ́ sí. Alhaji aláfíà ara rẹ̀ ò ní di fíafíà ò ní bá wọn fa ìsàn lògbà. máa rọra máa mi ojàre ọmọ wọn lẹ́pẹ́ alára ògùn mọ́ dẹ́dẹ́. Abẹ́fẹ́ ò ń bí wọn lọ máa jí rọ́bà ọmọ tútù ń búlù. ẹ̀yin ọmọ gbà kọ́là yìí. bàbá gbọ́ ń bí ṣẹlẹ̀ sẹ́rì lórí ẹrú ńlẹ̀ bàbá tí. ibi tẹ́rú bá kú ṣẹlẹ̀ ara mi sí ojàre. ẹ̀yin ọmọ ìmàgbọ́n sẹ́gun. Abẹ́fẹ́ ń bí ṣẹlẹ̀ wọ̀nyí ńlẹ̀ bàbá tó bí lọ́mọ. bẹ́ẹ̀ bá wọ dúdú bí bẹ́ẹ̀ lẹ́ wọ pupa. lẹ́yìn tó ṣe pé ṣẹlẹ̀ rìn wọ̀rọ̀kọ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn. Abẹ́fẹ́ ẹgbẹ́ òkúkú dùn yìí ń bá lọ́tẹ̀ èèyàn lẹ́fẹ́ kí ni. ọmọ Alhaja Ramatulahi onílé ayẹyẹ tó bí alámọ̀ Àgbẹ́kíọ́lá òbí ìjà ara lódò. Abẹ́fẹ́ ò ń bí yẹyẹ tó bí alámọ̀ lọ́mọ alẹ́lú ọ̀yà ọmọ àfòsí ọgbọ̀tẹ́lẹ̀ kẹ́lú bí ọmọ kẹsẹ̀ tí ń kẹ́sì lọ́rọ̀ ń bọ̀ yẹyẹ tó bí alámọ̀ dúró àwọn òsì tó sí. wọ́n bẹ̀rẹ̀ ọwọ́ àwọn ò tó sí. àwọn lọ́mọ àgbàkan tó ní kákàndé ń gbogbo sí wọ́n sí ọlẹ́nu tí wọ́n ní. òbí ìjà ara lódò òṣè ní rọ́ṣẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lé àwọn Àgbẹ́kíọ́lá. Alhaji adúẹ̀dẹ̀láwọ̀ tẹ̀mí ń pè mí láti iléeṣẹ́ Abab Entertainment Concept ní. First Lady tí alókùnkù rán mi sí àtùpà pálọ̀ rẹ̀ tí ò ní kú láíláí ìyá tẹ̀mí adúẹ̀dẹ̀. Alhaja Balkis Àsùnkẹ́ ọmọ Párìọ́lá ní iyùn bàbá lẹ̀kẹ̀. ilẹ̀kẹ̀ tẹ́ ẹ̀ bọ́rà lẹ́gbẹ̀fà ṣe ní Párìọ́lá ra tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́jì ọmọ ẹni ajé wọ́n kiri. ọmọ ní ń tọ́ ìmọ̀ nílé ọmọ ní pẹpẹ wúrà. Abẹ́fẹ́ ò Àsùnkẹ́ ní kí ọdẹ ẹdẹ ọlọ́kú àdúró tì. ó ní nítorí pé ìwọ lè jìkà tí ó já sóyè.